Bismillahirrahmanirrahim. Agbára orúkọ Ọlọ́run ta fi ń bọ́ nínú òṣì, ta fi ń bọ́ nínú ìnira, ta fi ń bọ́ nínú àìríjẹ, nínú àìrímu. Confirm lèmi ń sọ fún ẹ o. Tested and confirm. Orúkọ Ọlọ́run. Àti wọ ẹ̀ṣẹ̀, àti jàsíjẹ, ọṣẹ ajáde apẹ̀rẹ̀, ìwẹ̀ odò, ọṣẹ orí àpáta. À ń gbé tutù, à ń gbé pèsè, ó ń da ara ẹ láàmú ni o. Wọ́n ń da ẹ láàmú ni. Wọ́n máa dẹ̀ ẹ́ fúngbà díẹ̀, wọ́n á tún kó wàhálà míì dé. Ìgbà míì wọn tiẹ̀ ní dá ẹ lóhùn rárá. Wàá máa discover ilé babaláwo tó dáa jù, ilé àfáà tó dáa jù, ilé wòlíì tó dáa jù. Bó ṣe ń gbà kiri yẹn náà, ó tún dá wàhálà lẹ̀ torí spirit ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lára gbogbo nǹkan tó ń gbà káàkiri yẹn. So Ọlọ́run ọba ni kò gbára lé. Má fìtọ̀ fọ̀gbẹ́. Àdúrà tí mo fẹ́ fún ẹ yìí, òun wá ọmọ ni, òun wá owó ni, òun wá àrísìkí ni, gbogbo nǹkan ló lè fi kojú ẹ̀, òun wá pò ni. Ọjọ́ 7 ló máa fi ṣe pẹ̀lú àwẹ̀. Ìwọ tó bá dẹ̀ lè gbàwẹ̀, má gbàwẹ̀ sí. Ìwọ tó bá dẹ̀ lè gbàwẹ̀, gbìyànjú kó gbàwẹ̀ yẹn, ó lóore fún ẹ púpọ̀ jù fọjọ́ 7. Kí ni nǹkan tó máa ṣe? Wàá bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday. Tó bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ Sunday pẹ̀lú àníyàn, ó ti láwẹ̀. Wàá dẹ̀ máa ṣe sàárà lójoojúmọ́ fọjọ́ 7 yẹn. Ọjọ́ 7 yẹn wàá tó wá ṣe wòlímọ̀ sàárà, nǹkan tó bá lágbára. Kí olórúkọ Ọlọ́run tó bá fẹ́ ṣe á ti mọ̀ bá ṣe ń bẹ̀rẹ̀ ètò àdúrà wà láyè tó mọ́, gbìyànjú kó gẹ́ẹ̀tì tùràrí tó lóòórùn dídùn, kí vicinity yẹn kó máa run nice, kí bẹ́ẹ̀ neat. Wàá wá ṣe kí ni? Wàá máa pe, wàá ti dàníyàn, wàá ti ṣàwọn mùkọ́dímọ̀, wàá ti sọ gbogbo nǹkan tó bá fẹ́. Wàá máa sọ pé Ya-Allah-Ya-Fatahu'Ya-Wahab. Wàá pè papọ̀ ní Ya-Allah-Ya-Fatahu'Ya-Wahab, Ya-Allah-Ya-Fatahu'Ya-Wahab, Ya-Allah-Ya-Fatahu'Ya-Wahab. Wàá máa ṣe 1400. Aago 9 àárọ̀ ló máa ṣiṣẹ́ yìí. Aago 9 àárọ̀ ní táìmù àdúrà ilé yìí. Aago 9 àárọ̀ táìmù dùá wà léèlì. Táìmù tádùá máa ń gbà ni ló máa ṣiṣẹ́ yìí. Wàá ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ 7 pẹ̀lú àwẹ̀ pẹ̀lú sàárà. Bí sí ní láì tààlà, ẹ máa bá mi ká lọ. Make sure kó gbọ́ fídíò ìdílẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yìí, àbí tó bá ṣètò àdúrà yìí tán, nǹkan tó bá lágbára send ẹ̀ sí organization wa tó dẹ̀ fi nǹkan tó bá lágbára kó fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ get transformer 1100 power fún tọkọ-tìyàwó tó ń wojú Ọlọ́run. Àbọ́kùnrin tí nǹkan ọmọkùnrin yẹn kéré tó ní low sperm count, weak erection, quick ejaculation. Abẹ́ni tó ní oríṣiríṣi àrùn tó ń dà láàmú, forí kókó aláǹtakùn, ń jẹun lójú oorun, cancer ni, diabetics ni, àìsàn ayé dàyàn láàmú ni, àbí natural àìsàn ni. Get all in one by Sheikh Afagba Natural, 15,000 naira, 25,000 naira. Ẹ WhatsApp wa lórí +2761295638 egbògi láti India, láti Arab country àti ní Africa wà lápapọ̀ síbẹ̀. Prophetic medicine ni ó lágbára. Ẹ WhatsApp wa lórí +2761295638.